Sùfìyà ló máa kọrin ọlọ́jọ́ bí mo kí ọ bàbá Fárúkù mo kí ọ bàbá Fọláṣadé mo kí ọ onímọ̀ lọ́jọ́ bí rẹ̀ ra ló máa aṣọdún mọ́dún ra ló máa aṣoṣù mọ́ṣù ra ló máa ṣe ìṣàmọ́dún ra ló máa ṣe iṣẹ́ púpọ̀ ra ló máa happy birthday to you. Oh yeah, oh Sùfìyà ló máa lè mí fẹ́ máa kí lọ́wọ́lọ́wọ́ lọ́dún ní mádùn rẹ̀ lọ́dún èjò láṣẹ tiẹ̀ lápá àìkú ló mádùn tiẹ̀ láre èrè Sùfìyà ló máa ló ń ṣọjọ́ bí lọ́wọ́lọ́wọ́ bàbá Fọláṣadé bàbá Fárúkù oníṣìṣe February 27 ni òun lọ́jọ́ bí Sùfìyà ló máa akọrin bí ẹni láyìn òkèrè oko délé ńlẹ́ o kàkà kí fújì ọlá kàmsì Kamaldeen ọlárin ìdè lóní kí n máa kí oníkíkí tọmọ ọkọ onímọ̀ wúre ọjọ́ bí fún ọ wípé àrùn níyọ ọlẹ́gbẹ́ lẹ́yìn ọjọ́ bí rẹ̀ èyí ò ní mo ṣì tọmọtọmọ ilé onílé ọ̀nà nínà ò ní tẹnugbó bí ọ̀wọ̀ aya kí ọ kórìíre Sùfìyà àlọ́ máa ó yá o ìṣàrà ni mò ń re lọ́wọ́lọ́wọ́ ibi tí ó ti wá màmá ní ìṣàrà afọ́támọ́dí kógun má wọ òbí níbi tó ti wá afọ́támọ́dí ìlú ká níjọ́ ogún gbalẹ̀ níjọ́ ogún gbòdò níjọ́ ogún gbọjà tó sì gboko lọ́wọ́ bàbá àwọn nǹkan mo pé ogun òun ní jàjàjàjà kókó ìlú ìṣàrà láéláé bàbá ta ló jẹ́ kojú kọta ọmọ ládé ọmọ lóye ìlòyè ọmọ lọ́ba ọmọ aládé ìṣẹ̀ǹbáyé ń pẹ̀lẹ́ ọmọ adéyẹmọ àkọ́kọ́ tó ti lé ìfẹ́ gbadé wáyé ṣe bí òun ni àwọn bàbá yín fi ń jẹ ọdẹ mọ́. ọmọ òru ọmọ egúngún ọmọ ẹbọra ọmọ ìmọ̀lẹ̀ ọmọ egúngún kan ò délé yìí rí bàbá yín ló kọ́kọ́ mégún wọgbó ṣàrà mo ní bàbá yín ló kọ́kọ́ mégún wọgbó rẹ́mà ń pẹ̀lẹ́ o ọmọ òde atamátá ṣe ìwọ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ Sùfìyà ló máa bàbá Fárúkù bàbá Fọláṣadé ìwọ ni mò ń kí ìhun ó yá o ìgbóná ṣánilé yeye tóbi ọlọ́mọ ọmọ ló máa pẹ̀ràn ọmọ lọ́rọ̀ alágbogbo dẹ àsìgbà tí ń bẹ lọ́nà ọ̀tún mu ìwọ sinmi kémi sìn ọ́ lálẹ́ fi lẹ́mọ́ ọmọ lómù lọ́jọ́ sí òmùmù sí ọmọ àbòrókò là òmùmù sí ọmọ àbòrókò lówó lọ́wọ́ ewì iyán ti dómù ọ̀dọ̀ tún àṣẹ̀ṣẹ̀ gún iyán ti dómù ọ̀dọ̀ tún bá ń tẹ́ ewúrẹ́ tó bá sọnù lómù ẹ má mú lọ wọ́n mo ní bàbá yín èyí ṣẹgbẹ́ àwọn gbẹ̀ràn àgùntàn tó bá sọnù lómù ẹ má mú lọ wọ́n mo ní bàbá yín èyí ṣẹgbẹ́ àwọn gbẹ̀ràn adìyẹ tó bá sọnù lómù ẹ má fi lọ wọ́n mo ní bàbá yín èyí ṣẹgbẹ́ àwọn gbẹ̀yẹ obìnrin rọ̀gbọ̀kú tó bá sọnù lómù ẹ fi lọ wá nítorí àwa lọ́mọ rẹ kó ńlá ṣoge lóore ẹ má rẹ lẹ́sẹ̀ wá o ẹlẹ́ṣin ni ẹran wá òròmọ sí ọmọ àbòrókò là òmùmù sí ọmọ àbòrókò lówó lọ́wọ́ Sùfìyà ló máa ló ń ṣọjọ́ bí lọ́wọ́ bàbá Fárúkù bàbá Fọláṣadé ìwọ ni mò ń kí ìhun gbogbo February 27 ni òun lọ́jọ́ bí rẹ̀ wà aṣọdún mọ́dún nínú ọlá ńlá tọmọtọmọ àní ọlá kàmsì kàkà kí fújì Kamaldeen ọlárin ìdè lóní kí n máa kíyà ní kíkí tọmọ ọkọ oníwé ní tẹ́wé ní ti àrùn níyọ ọlẹ́gbẹ́ o mẹ́ni yáfìrì tán so bí wọ́n bá wá bí wípé ta ló kọrin wì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwòkúnya Àjídàgbọ̀n lèmi